Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wá pé akúbójú ọjọ́ ṣeré. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yẹn olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun la ayé ọpẹ́ ló máa fi máa yọ fún wa. Èwo ni a mú wá fún wa lọ́jọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀. Àní lágbára lọ́wọ́ Ọlọ́run sẹ̀, àwa ò ní bá kú, àwa máa bá yè ni. Àwọn nǹkan tó yẹ ká mójútó lélẹ́yìí ọmọ Yorùbá, ṣáà ń sùn ni tàbá ti sùn, ṣọ́ ń jí wa ni ṣáà gbọ́ ni tàbá ti sùn lọ fọ́nfọ́nfọ́nfọ́n. Bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwa kan á sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá a wà nínú wípé báwo nìran wa, báwo la fẹ́ bọ́ nínú oko ẹrú. Àní ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ. Ìlú òyìnbó hálà hílà òun ní 50% èèyàn nílùú òyìnbó wà, including ẹni tó ní ìwé lọ́wọ́. Ìlú òyìnbó ò wá ṣe dúró sí, ẹ̀rù ń bà gbogbo fọ́rínà aráàlú òyìnbó. Ìlú Áfíríkà ò ṣe bínú lọ. Pẹ̀lú gbogbo ẹ̀ náà, àwọn ará Áfíríkà náà yìí ń fi orí jánu gbó, wọ́n ń fi orí jánu desert wípé àwọn ṣàfẹ́ kúrò táláṣẹ. Báwo ló ṣe rí báyìí? Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, àwọn Ìkòròdú náà, àwọn náà ti mú ariwo ta. Àwọn Ìkòròdú, àwọn náà sọ̀rọ̀ sókè. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, àwọn dà, àwọn Ìgbòho dà. Màá ṣe bí bàbá kò dàbí bàbá, màá ṣe bí ìyá kò dàbí ìyá, màá ṣe bí ẹ̀gbọ́n kò lè dàbí ẹ̀gbọ́n. Màá ṣe bí Ìgbòho Òòṣàdà, àárí wọn lóde. Wọ́n tún ti wá kó wọlé dé báyìí, wọ́n tún ti wá wọlé dé, wọ́n ti wọlé lọ́tún lósì níwájú lẹ́yìn, náà ti wọ ìlú, wọ́n ti wọlé. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ìgbà tí àwọn ọba fúnrara wọn tó ń lọgun síta, tó ń gbé microphone pé ẹ gbà wá o, ẹ gbà wá o, gbogbo wa ṣálà tìrì. Tó bí òjú 2 minutes mo tún lè gbé wá nínú ọba tó lọgun, mo ti lò dáadáa ní lórí ìkànnì yìí. Nígbà tí ọba bá ń lọgun tọ́dẹ̀ ìwà ní ẹ̀yìn ìgbà tó lọgun yẹn, wọ́n wá ti wá times 17 bẹ́ẹ̀ sìn. Ìgbà tó lọgun yẹn ò tí pọ̀ tó yẹn, wọ́n tún ti wá pọ̀ gan bẹ́ẹ̀ sìn. Ní ìgbà tí ọba lọgun, tí ọba ò rí olù ìgbèjà, Ọọ̀ni wọ́n pe lọ́balọ́ba, wọ́n pe níjòyè, a máa rí àbọ̀ ẹ̀. Èó single ọba ó bọ́ síta, ó lọgun ìpè ẹgbà wá. Àwọn ọba lóríṣiríṣi wọ́n máa bọ́ síta lọ́la rí àmàrà bọ̀. Ìyá bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ìgbà yẹn màá fi pé Chief Sunday Igboho wípé òun àti bàbá Gani Adams kan bọ́ síta. Bàbá Gani Adams, ọ̀rọ̀ náà kàn yín, àwọn Ìgbòho dà, àwọn Ìgbòho, àwọn èèyàn tán láwọn fẹ́ ṣe bí Sunday Igboho ni mò ń béèrè, àwọn ni mò ń pè, wọ́n ń pè wọ́n ń béèrè wọn, ẹ jẹ́ n lọ gbé wọn wá. Àwọn tó ń pè wọ́n, àwọn tó ń béèrè wọn wípé ẹ gbà wá, ó ti dójú ẹ̀. Ọdún kélòó láti wà lẹ́nu kinní yìí, kàdẹ̀ má ì tí ì rí ènìyàn tó ṣe bí Ìgbòho. That means to say, ọlọ́mú gan ò lè dánmú ìyá ẹ̀ gbé, because àwọn ọba gan ò rí gbé gan débi wípé individual. Ọ̀rọ̀ náà ò yé anybody mọ́, bọ́ ó yé àwọn olóṣèlú. Ọ̀nà tó fi yé àwọn olóṣèlú, ìwọ tó ò báyìí tí wo program tí mo ṣe before èyí tó ń wò lọ́wọ́lọ́wọ́ tèmi àti ẹ tá à ń wòra wa lọ́wọ́lọ́wọ́ yìí, tó ò báyìí tí ìwò èyí tí mo ṣe before eléyìí, sáré tètè lọ wò. Kó wo àwọn tó wà nídìí ọ̀rọ̀ wa. Kó wo àwọn tó jẹ́ wípé because by the time tí àwọn bá lò wọ́n tán, tó bá rí pé kò pay àwọn, by the time tó bá rí pé nǹkan tí àwọn yẹn ń fún wọn kò pay àwọn mọ́,
wọ́n máa bọ́ sí individual, wọ́n máa bọ́ sí ọ̀dọ̀ àwọn civilian, wọ́n máa bọ́ sí ọ̀dọ̀ àwọn aráàlú wípé ẹ̀yin ló kàn. Ìyá mi, bá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ẹ jẹ́ sáré gbé bí méjì wá ká sáré wò kí n tó tún come back láti sọ̀rọ̀ lé lórí. Ojú òní tì wá. Eléyìí gbẹnu tán o. Àwọn Ìkòròdú náà dìde sókè pé yes, ó ti dé o. Ó ti dé o. Ọ̀rọ̀ náà ti kan àwọn Ìkòròdú o. Ẹ mọ ìgbà tá ti ń sọ, ẹ mọ ìgbà tá ti ń sọ, ẹ mọ ìgbà tá ti ń sọ. Èèyàn kan wá sọ pé kán má gba àwọn Fúlàní sílé. Oh my God. Ṣé àwọn Fúlàní tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́ ń sọ pé kán má gbà sílé, tàbí ìtàn ti gbà sílé, tàbí ìtàn ti lé bọ́ síta? Ẹ mọ̀ ìgbà tá ti wà lẹ́nu ẹ̀. Àwọn Fúlàní gan ò béèrè lé lọ́wọ́ yín o. Mọ́là mọ̀ béèrè lé lọ́wọ́ yín o. Àwọn ilé àkọ́kù gan ó wà nílẹ̀ fáwọn àwọn ò béèrè lé o. Àwọn lè tó 100 ń bẹ o. Ọmọ Yorùbá, ṣé ẹ̀ ń sùn ni? Ṣé ẹ̀ ń sùn? Ìgbà wo la fẹ́ kúrò lórí ilé? Ìgbà wo gangan la máa kúrò nínú mẹ́ẹ̀sì yìí? Ìgbà wo la fẹ́ kúrò nínú mẹ́ẹ̀sì torí Ọlọ́run? Ẹ máa bá mi ká lọ. Mo ṣe bá wọn kùnrin, mo ṣe bá obìnrin o, torí olóṣó ni mí, owó ẹ̀pọ̀n mo fi ń gbáyé. Àsolóṣó o gbọ́dọ̀ máa wẹ ọṣẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wẹ ọṣẹ. Kò ń ṣe gbogbo kan ni I leave everything to God. Ọlọ́run gan sọ pé ká fi Késárì fún Késárì. Àsolóṣó jáde wá bàbá kan ní ìgbẹ́jọ́ kó máa, ó ti yẹ àwọn ọkùnrin tó fẹ́ lù ẹ́ ló pọ̀ jù. Àsọmọlóṣó o gbọ́dọ̀ máa wẹ ọṣẹ kó má lè lù ẹ́, kó má lè ṣìrìn, kó má. December ti dé sórí ó ṣáàrí tèmi báyìí kò ṣeré Moscow. Àwọn tó kù ò ní sọ fún ẹni bọ̀ èmi máa já ẹ tán. Gbogbo wọn ló ń wọ ẹṣẹ lókì. Ọṣẹ mi gan tó bá wẹ̀ báyìí orí ẹ̀ máa gbóná ní làwù. Ti rí bẹ́ẹ̀ yẹn ọkùnrin àbí kí la tún fẹ́ sọ ṣe bẹ́ẹ̀ ti rí fún ara yín. Kíkọ́ ọṣẹ ìṣọ́ra kan ló ń lò. Àwọn ọṣẹ tó jẹ́ pé ẹ̀ ní lọ dé mọ́, tó jẹ́ pé ẹ̀ ní lọ sílé wọ́n pọ̀. Àwọn ọmọ bíi 18, 20, 25, 30, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ 18, 25 gan ló pọ̀ jù. Tó jẹ́ pé nǹkan tí àwọn ìyá wọn ò lè dánwò láṣà òun ni wọ́n dánwò. Kì í ṣe ẹ rí i pé wọ́n ní ìyẹn ìṣọ́ra ni. Àwọn kan wà tó ti jẹ́ pé tán bá lò fún yín ẹ̀ ní lọlé mọ́. Ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ ara yín. Bí àwọn tẹ̀ ń gbé tán ṣe ń dira àbí tẹ̀yin ṣe ń dira làwọn tẹ̀ ń gbé náà ṣe ń dira. People have been complaining about Ebute, Ṣọlébọ̀, WAEC, Olúodò, cemetery. Àwọn kidnappers wọ́n ti pọ̀ gan bẹ́ẹ̀. Láàárọ̀ yìí èmi àtọmọ mi à ń bọ̀ ní shop bó dọ́lọ́kadà dúró pẹ̀lú Ládégá market. We agreed on price. Ó ní 1,000, mo ní 700. Ó ní 800, mo ní 700. Ó lọ padà, ó gbé mi. Nígbà tí èmi àtọmọ mi worí ọ̀kadà, ó yẹ kó tọ̀n. Kò tọ̀n, ọmọ mi ló sọ pé ó yẹ kẹ́ tọ̀n. Mo wò pé bóyá torí mọ́tò ń bọ̀. So kò tọ̀n alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì and I was like, ó yẹ kẹ́ tọ̀n ni. Ládégá market ni mò ń lọ. Ó ní rárá. Ó mórílé gbogbo. Iwájú WAEC ni mo ti gbọ́kadà o. Ó mórílé gbogbo. Mo ní ṣé gbogbo jáde sí Ládégá ni. Ó ní bẹ́ẹ̀ lòun máa ń gbà. Nígbà tí mo rí pé ọ̀nà yóò ṣọ̀nà mi mo ẹ̀ṣẹ̀ wá drag ẹ̀. Nígbà tí mo drag ẹ̀ ni mo dọ̀kadà ẹ̀ mú. Bí mo ṣe bọ́lẹ̀ báyìí lọmọ mi náà bọ́lẹ̀. Bá ṣe bọ́lẹ̀ báyìí ó pick raise ni. And this thing has been happening. Táwọn èèyàn máa ń complain. TikTok kan náà ni mo rí. Tí àwọn máa kọ sọ pé bí Ṣọlébọ̀ yẹn bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn kan tó dé Yámọ́nì. Ipe wọ́n drag òun. We have been complaining about this thing. Ẹ wo ẹ̀yin tẹ́ wà lókè nínú Ìkòròdú. Ẹ bá wa solution sí. Security door náà Ọlọ́run ló ń ṣẹ̀dá ọ̀bọ. This thing has been happening. Everybody still complain. Àwọn èèyàn complain. This happened to me this morning. Èmi àtọmọ mi. Tó bá yẹ kẹ́ mo jẹ́ ọ̀kan tẹ́ pé mi ò kí ń kà nǹkan kún. Kíkan ń wò. Ó máa gbé wa lọ. Tó bá yẹ pé mi ò drag ẹ̀ pẹ̀lú aṣọ àti ọwọ́ ọ̀kadà. Ẹ jọ kí ló fẹ́ máa sọ lẹ́ni yìí báyìí. Kí ló fẹ́ máa sọ báyìí. Kó wá jẹ́ pé mọ́ mi nìkan ló dá lọ gbọ́kadà. Láàárọ̀ this morning níwájú WAEC yẹ kó tọ̀nù
kó lọ gba aṣọ lébọ̀ mọ́ èbúté ó mórílé gbogbo ni àárọ̀ yìí ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí à ń pariwo tó ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lókè nílùú Ìkòròdú hello ọmọdé ẹ pẹ̀lẹ́ ṣe àìkálẹ̀ ẹ jọ ẹ tètè send information káàkiri gbòòdò àwọn agent o ẹ mọ́ gba àwọn ọmọ haúsá yẹn sílé o àwọn haúsá tí wọ́n máa ń láwọn fẹ́ pé 5-6 tí wọ́n ń train káàkiri ń sìn tẹ́ pé wọ́n ń wálé kiri ẹ mọ́ gbà wọ́n sílé ẹ mọ́ fún wọn lé o ẹ dẹ̀ má lọ́wọ́ síṣẹ́ wọn o wọ́n ti ń kó àwọn agent báyìí o ẹ gbọ́ àwọn tí wọ́n kó níyànà church agent tí wọ́n lọ kó níyànà níbi wọ́n ti ń ṣe meeting Mr. Ṣọlá tó ń bẹ níyànà church ó ṣẹ̀ dé báyìí láti Àgànkù ni o látọ̀sẹ̀ tó lọ lọ́hùn aṣáájú pàǹpẹ́ nọ́mbà rẹ̀ kọ́ lọ alẹ́ ìlọ́ ẹ̀ṣẹ̀ délé o ó ní Àgànkù náà ti wá ní kí wọ́n lọ kó kí wọ́n rédì gbogbo Alákíá again wọ́n ní torí ọ́fíìsì àwọn haúsá yẹn gan bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì tèmi gangan ibẹ̀ ni wọ́n gba self compound sí wọ́n máa ń pọ̀ bẹ́ẹ̀ ni more than 200 lójoojúmọ́ tí wọ́n máa train èmi gan fún kan lẹ́nu wọn báyìí á lọ lé wọn láàárọ̀ ọ̀la wọ́n ní Monday ní wọ́n fẹ́ wá rédì gbogbo Alákíá mọ́yànà àgbàlá tí wọ́n fẹ́ wá kó gbogbo àwọn agent tí wọ́n bá ń gbà wọ́n sílé wọ́n ní Boko Haram ni wọ́n o wọ́n ní Boko Haram ni wọ́n ẹ tètè send information tó gbogbo àwọn agent pátá àtàwọn landlord àtàwọn community wọ́n mọ̀ gbà wọ́n mọ̀ lé wọn ní o wọ́n mọ̀ gbà wọ́n mọ̀ lé wọn ní wọ́n ní kéèsì ọ̀ràn ńlá ni o Mr. Ṣọlá ní àwọn agent wọ́n kó yànà George látọ̀sẹ̀ kan tó gbà wà ní Àgànkù Mr. Ṣọlá náà ti ná lé ní 800,000 kí wọ́n tó fà wọ́n lẹ́ lálẹ́ yìí wọ́n láàárọ̀ Monday báyìí àwọn tó máa resume síbẹ̀ wọ́n lámúlòǹgó gan náà fẹ́ lọ já wọn sí wọ́n lọ la apá wọn náà mọ̀ọ́yàn àwọn táwọn ń pè àwọn èèyàn ńláńlá bóò ni wọ́n dìde sọ́rọ̀ àwọn o ẹ jọ ẹ mọ́ lọ́wọ́ sọ ẹ tètè send information ṣùgbọ́n àwọn agent kí wọ́n má fall victims àwọn community kí wọ́n má fall victims ẹ tètè pè wọ́n o wọ́n ní kéèsì ni o wọ́n láwọn haúsá yẹn wọ́n láwọn Boko Haram ni wọ́n o a kàn rí wọn bí graduate ni o àwọn ọ̀gá àwọn lọ́sẹ̀ndì wọn wá àwọn tó lè sòyìnbó tára wọn balẹ̀ náà ni wọ́n wá fojú sọ́lẹ̀ nílẹ̀ Yorùbá o ó yá ẹja ètè o. If you are from Ekiti like me, rubbish ń ṣẹlẹ̀ o. I read the news, omijé sì ń bọ́ lójú mi. Sharia law l'Ekiti. Ìlú tó jẹ́ wípé wọ́n fi ìwé ṣépè fún wọn. Wọ́n ń kàwé l'Ekiti o. Ṣùgbọ́n kí ni development tí wọ́n fi ìwé ṣe? Kò sí. State tí ó ti rọ̀wọ́ mú tẹ́lẹ̀ láàrin South West State tó kù. Tọ́ba wá tiẹ̀ wá ń sọ̀rọ̀ Sharia law ṣó tọ́ sírú Èkìtì yẹn. Sharia law ò tí ì dé o. Ẹ̀wọ̀ Èkìtì bó ṣe rí. Tí Sharia law bá wá dé, á ti di Iraq nìyẹn o. Ó dàbí ẹni wípé ẹ mọ nǹkan tó ń pè ní Sharia law. Sharia law is Sharia law. Kò ń ṣe wípé márèèjì nìkan lẹ fẹ́ dá sílẹ̀ fún. Ẹ kàn fẹ́ ti bi márèèjì wọlé ni. Tó bá yá ẹ sì máa kó gbogbo ẹ̀ náà wọ̀. Á di wípé kéèyàn má lè rìn máa sọ̀kù fún yàn. Ẹ̀yin èèyàn mi a ní láti jára wa o. Àwa ò ní kẹ́nibọ̀dì má ṣe ẹ̀sìn ẹ o. Ṣùgbọ́n Sharia law l'Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí òun kọ́ ló kàn o. Àwọn ọmọ yín jáde iléèwé wọn ò ríṣẹ́ ṣe mójútó yẹn. Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́bìnrin wa wọ́n ti di olóṣó wọ́n ti di hook-up ladies sígboro mójútó yẹn. Èkìtì ò tí ì bẹ̀rẹ̀ Sharia law o. Àwọn ọmọ Èkìtì tán wà lẹ́yìn odi wọn ò fẹ́ wálé. Àwọn tó dẹ̀ wà ní àwé àwọn ló yẹ kó wá sí home kan wá bá wa develop home. Ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà yìí ẹ ṣàfẹ́ fi Sharia law ẹ fẹ́ fi lé wọn. Ìwọ tó bá jọmọ Èkìtì tó wà láwé ó jẹ́ pé àwọn òbí ẹ̀ kó pè wọ́n kó jẹ́ kán mọ ewu tó wà nínú Sharia law. Anyway, ìmọ̀ nǹkan kan I'm just chipping my own personal opinion. Ire o. Don't let your certificate deceive you. Most of the job that we are doing with our certificate is a slavery with packaging. And I want to let you know, even you that are working, don't be deceived by your salary. Can your salary take you for the next 5 months if they don't pay you? That is where you have to know that you have to run. That Bible says it is good that you bear burden in the youth age. Let's use our youth age to carry the load. The energy is there, the earth is there. A time is coming when it will not be possible. I don't want to that when you grow old, you'll be calling your children to survive. Because the Bible says a righteous man liveth for children, not making the children retirement benefits. Don't let your certificate deceive you. Most of the job that we are doing with our certificate is a slavery with packaging. I'm begging you, please work. This is the time. You know, at this age, you can do 3 jobs. The head is there, the age is there, the brain is there. A time is coming, we will not be able. A time is coming, age will make us ashamed to do certain kind of work. You are in your youth age. Thank God for prayer, but nobody said prayer.
I always say it. Prayer is never a commercial product. If you pray for 8 hours, you will still need a product to sell to have money. I want to beg us. Don't be deceived. I'm working now. After I'm working. Old age poverty is the worst. People always get deceived by their salary when they are working. When they retire, that's when wahala come. Let me tell you, anybody who is living from salary 1 to salary 2 is a potential poor man. Anybody that even before the month ends, the salary has finished is a poor man. It only has packaging. Anybody that is business cannot function without him or her is a poor man. So when you see the list of the rich in the world, they count people who have products, people who have set up system. I'm begging this church, please, wake up, wake up. Are you working? I'm working. What is your salary? I'm collecting 250. Don't be deceived. For what distance can that salary take you? And you are not rich until you have cash flow. Thank God for prayer. Prayer will give you a potential. Prayer will give you an opportunity. Prayer can enlighten you. But to have money, you must solve problems. You must answer questions. You must provide service. Out of the 3, when you have any or the 2, it doesn't matter whether you're a Muslim, you're a Christian, you're an Igbo, you're an Hausa, people will pay you. Anytime you want to buy watermelon, do you ask the Malam, are you a Yoruba? When you want to buy onion, do you ask? When your vehicle broke down that you did mechanic, do you ask whether it's born again? How many times have you asked for vulcanizer, are you born again? Because born again will not put money in your pocket. Service we do. So you go to vulcanizer not because it's born again, but because it has service to render. You go to mechanic, you go to rewire, you go to hairdresser, you go to barbing salon, you go to laundress because they have a value to offer. My dear brother, don't be deceived by salary. Don't be deceived by little business you are doing. Do more. Má ṣe bí bàbá, kò lè dàbí bàbá. Má ṣe bí ìyá, kò lè dàbí ìyá. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, níbi tí ara ti wá ń ro nílé tó ń ro àlejò. Níbi tí oníkálukú ti ní kóun bẹ̀rẹ̀ sí ní máa tún ìlú ẹ̀ ṣe. Ni àwọn kan wọ́n tún fi ogun ja ọmọ Yorùbá ẹ gbọ́. Wọ́n tún mú ogun, wọ́n ní Yorùbá làwọn. Bọ̀ àwọn tún mú ogun, wọ́n tún fi ń ja ọmọ Yorùbá. Wọ́n fi ogun, wọ́n fi ń ja ọmọ Yorùbá. Wọ́n fi ogun, wọ́n fi ń ja ọmọ kóòtù òjìrè. Wọ́n ṣe ìkà fún wa. Òun ni àwọn tó jẹ́ wípé sórí fún Ọlọ́run Elédùmarè. Tó bá jẹ́ bí àwọn ẹni yìí tó ń ṣe ìkà fún wa yìí, tó ṣe wá mú ọ̀rọ̀ ṣẹ̀ríà, tó ń mú ọ̀rọ̀ yẹn, tó wá mú ọ̀rọ̀ oúnjínigbé yìí, tó ń mú ọ̀rọ̀ wípé ó ń pa àwọn èèyàn nínú igbó yìí, kó jẹ́ wípé bó ń ṣe bá wa mú ní òkú tiẹ̀ fún wa ní 30% effort nínú wípé bó ṣe ń gbẹnu sókè yìí. Especially mọ́ ẹ pariwo lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé. Especially bí àwọn àáfàá yìí bọ́n ṣe ń pariwo lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà. Tí tó bá jẹ́ bẹ́ẹ̀, kán tiẹ̀ fún wa ní 20% nínú ẹ̀. Àwọn ìjọba yìí náà, àwọn gọ́vnà yìí náà máa gbóhùn àwọn náà. Bọ́n ń ṣèkà fún wa. Àwọn ènìyàn ń ṣe ìkà fún wa, wọ́n ń ṣe ìkà fúnran wa. Wọ́n torí ìran kan, wọ́n ba ìran wa jẹ́. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ṣé a ṣe ayé wa ni tàbí a ṣì lóyàn ni? Tàbí a fẹnu kó bára wa ni? Èwo nínú ẹ̀? Ẹni tó bá ní àròjinlẹ̀, tó bá ń ro ọ̀rọ̀ yìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwa ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, á gba omijé lójú ẹ̀. Nǹkan tó ń gba omijé nínú ojú mi, nínú ọkàn mi ni láì má jẹ́ orí ayélujára báyìí. Ẹlòmíì gan tó ń súnmọ́ èèyàn gan á máa ní
ẹ wò ẹ ṣáà take ọ̀rọ̀ easy. Bí ìgbà tó jẹ́ wípé níṣe ló jẹ́ personal issue fún èèyàn ni. Òun dẹ̀ làwọn kan ń wò ìran wọn. Ah. Ah. Ṣé lótìtọ́ àti òdodo ti ẹ̀ ni tó bá jẹ́ pé lótìtọ́ náà rán òjíṣẹ́ sí wa nílẹ̀ Yorùbá? Tó bá jẹ́ lótìtọ́ náà rán òjíṣẹ́ ẹyọ kan ọ méjì sí wa nílẹ̀ Yorùbá tó fi ní ká kọ ẹ̀yìn sí èyí tá kọ ẹ̀yìn sí yẹn, nǹkan kí nǹkan dẹ̀ má ì tí wàá dà di ẹni eléni kán dẹ̀ tún máa fógun jà wá náà. Wípé ìgbà tí ẹ̀ ṣèdájọ́ ṣẹ̀ríà kí ni àbọ̀lú òyìnbó kí la géènì? Ẹ tún wá lé ẹgbẹ́ àbọ̀lú ẹgbẹ́ àgbé ṣẹ̀ríà wà torí Ọlọ́run. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní environment yín. Ṣọ̀rọ̀ ṣẹ̀ríà lélẹ̀. Ṣágbára yín lè ka. Tàbí kàn ń ṣe fáàrí. Ẹ kàn ń ṣàwàlàwà ń bẹ̀. Ìyá bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ṣẹ́rí pọ́n tún ti dé. Ṣẹ́rí pọ́n tún ti dé. Tó bá dé pẹ̀lú wa yẹn, kò sí èèyàn kankan àbí tó bá sú wọn, tó bá sáré rí nǹkan tó ń wá, kó sáré gádà owó yẹn jọ, náà máa tún padà lọ. Ànígbà tí apá Ọọ̀ni of Ifẹ̀ tí ò ká ọ̀rọ̀ yìí, àwọn olóyè kan wà lábẹ́ Ọọ̀ni of Ifẹ̀ tí agbára wọn ò ká ọ̀rọ̀ yìí. Èsíngù ọba tó pariwo síta tí ò ká ọ̀rọ̀ yìí, ṣé individual ṣóun ló fẹ́ ka? Àwọn tán láwọn Ìgbòho tí Ìgbòho bá sínú Ìgbòho dà, àwọn dà. Ẹ rí nǹkan lọ́wọ́lọ́wọ́ èyí tó ń ṣẹlẹ̀. Ìwọ tí o bá ì tí wò tún lọ wò èyí tí mo ṣe before èyí tí mo tú before eléyìí. Lọ wo itú tó ń fi ọmọ Yorùbá pa nínú ẹ̀. Àwọn yẹn ń lọ ẹ̀wọ̀n lè ní kán lọ pa wọ́n torí pé wọ́n pa Fúlàní ẹyọ kan ṣoṣo. Ọ̀rọ̀ ọdún tá wà nínú èyí ni o. Ẹ wo gbogbo àwọn tó ń in short. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n gbé fídíò wá. Níbi tí ọmọ Yorùbá ti ń ṣe mọ́tò, tí àwọn àáfàá bọ́ síta láti máa kéde ẹ̀, níbi tí wọ́n ti ń pa kúkúrú tán ti ń pa gúngùn, níbi tí ó dẹ̀ ti wà nínú Kùránì wípé a ní ọ̀ràn ànábì sí wa, àwọn ará Saudi náà rán sí, kò ń ṣe gbogbo ayé, gbogbo ẹni ni mo fi sọ. Bíkọ́ ẹ ti sún wa dé ara ògiri tó bá yẹ pé wọ́n rán ànábì sí wa ni, Áfíríkà nìkan kan náà máa rán sí. Percentage òyìnbó mélòó ló gba Islam ní Germany tó jẹ́ ọmọ Germany gangan? A jẹ́ pé Ọlọ́run yẹn weak gan nìyẹn. Yes. Ọlọ́run tó lè jẹ́ kó máa pa ìran títí wa. Tó lè jẹ́ kó fi ẹ̀sìn kó fi máa pa ìran títí èmi. A jẹ́ pé Ọlọ́run yẹn weak gan nìyẹn. Ọlọ́run tó ń láti ní kán lọ máa force Sharia law kó má mójútó àwọn tó ń pààyàn, àwọn tó ń jínigbé. A jẹ́ pé Ọlọ́run yẹn weak gan nìyẹn. Màá gbé fídíò yẹn wá sí níbi tán tí ó wà nínú Kùránì ni wípé ará Saudi nìkan òun náà rán ànábì sí. Torí ẹ̀ ló fà á tó fi jẹ́ wípé ẹ lè fi Yorùbá, ẹ lè fi English, ẹ lè fi kírun. Èdè wọn ní elédè lọ́nà rán èdè sí. Ànábì náà dẹ̀ sọ fúnra rẹ̀, ó ní ó gbé òjíṣẹ́ dìde fún gbogbo ìlú oníkálukú ni. Ìgbà ìmọ̀ ni làwọn forefathers wa náà ti wọnú ìgbèkùn inú ìbànújẹ́ yìí. Torí hàn ní choice ńgbà náà ni. Torí pé hàn ní choice ni. Tí ẹ bá jálátẹnujẹ, ó lè. Akíndánidání, no matter what. Wàsíù Àyìndé bú yín, ẹ tún padà, ẹ tún gbẹnu gbọ̀ngbọ̀, ẹ tún padà lọ bẹ̀, ẹ tún sọ wípé kinní kan. Ṣé ó tán yín tàbí ò tán yín nígbà tó wọ́ yín lẹ̀ tó tẹni kó wá apologize? Ẹni tẹ́ mọ̀ wípé ó ẹlẹ́bọ ni, ó ti wọ ìpè bí. Ẹlẹ́bọ pè yín kí n tẹ́ ẹ lọ. Àwọn alásàlátù ìyá ẹ̀ nìkan ò ṣe lọ tó bá tẹ̀ jẹ́ pé mùsùlùmí ni ìyá ẹ̀. Ó ti jẹ́ gbogbo ẹ̀yin àáfàá ńláńlá torí ẹ̀ mọ̀ pé ẹ máa gbẹ́ envelope, ọmọ àbèrè account number yín. Rí tìran yín tún ṣe àtẹnujẹ.
ẹ̀yin lẹ bà Áfíríkà jẹ́ jí báyé ń sọ gbogbo àwọn ọmọ tó wà nínú desert àwọn ọmọ mùsùlùmí ni màá gbébi tó tún ti sọ wá ń sìn àwọn mùsùlùmí àwọn ló kó bá ìran Áfíríkà. Saudi ò ṣe bẹ́ẹ̀ o Saudi ò ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ jẹ́ kí àwọn ọmọ tó lọ ṣiṣẹ́ ní Saudi kan wá sọ fún yín àwọn ìyàwó wọn ní Saudi àwọn lọ̀gá nínú ilé. wọ́n ní fẹ́ ọkàn fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ará Saudi mélòó ló ń fẹ́ yàwó mẹ́rin sìn ẹ ló béèrè náà ẹ̀yin fẹ́ mẹ́rin wọn lè tún lè yan àlè ìyẹn lè máa fi rí mùsùlùmí ẹyọ kan tó máa bímọ 30 nínú 30 yẹn lọ máa yẹ̀ wọ́n wò ẹ kó mùsùlùmí 10 sílẹ̀ kẹyọ kọ̀ọ̀kan kó bímọ 30 ìkan bímọ 15 ìkan bímọ 20 ìkan bímọ 18 ẹ kó gbogbo wọn papọ̀ jọ èyí tó máa là tó máa yanjú nínú wọn ó lè má ju 10 lọ nínú 200 gbogbo àwọn tó kù yẹn báyìí wọ́n máa wá wí sórí bíi 10 yẹn àti sórí rí àwọn yẹn tó wà dọ́wọ́ Ọlọ́run ẹ̀yin lẹ kó bá ìran Áfíríkà ẹ̀yin lẹ kó bá ìran Yorùbá òun náà dẹ̀ lẹ ṣì ń bá lọ pẹ̀lú ṣẹ̀ríà yín Ọlọ́run náà dẹ̀ máa ṣe ṣẹ̀ríà ó máa dá ṣẹ̀ríà fún yín ni ṣẹ̀ríà yín máa di ṣẹ̀ríà bó ṣe máa jẹ́ nìyẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ ká because mo ti yà síbò mi báyìí ìtara ti jẹ́ kí n yà síbò mi ẹ jẹ́ kí n gbé wá níbi tán ti sọ wípé a ní àlọ́wọ́ àlẹ́sẹ̀ nínú ṣẹ̀ríà àlọ́wọ́ àlẹ́sẹ̀ àmẹ́sẹ̀ nínú ṣẹ̀ríà bó ṣe lè ń kó mọ́. mi ì fẹ́ kí fídíò yìí mi ì fẹ́ kó gùn jù ni màá ṣèyẹn lẹ́yìn eléyìí kẹ́ wá gbọ́ nǹkan tí ẹlẹ́hàá yìí sọ màá ṣèyẹn lẹ́yìn eléyìí ẹ máa fojú sọ́nà màá gbé yẹn wá because tìyẹn tẹ́lẹ̀ àyẹn fi sọ̀rọ̀ ó tó 10 minutes tẹ́ bá lè fi máa gbọ́rú eléyìí lẹ́nu ẹlẹ́hàá that means to say rubbish lẹ́ ṣe. Italy mùsùlùmí mélòó ló wà ní Italy tán bá ní ọ̀ràn tí gbogbo ayé àìmọ̀kan illiterate òun ló fà á nígbà yẹn táwọn ìran wa tán fi jìn sí àwọn nìkan dẹ̀kọ̀ àwọn òyìnbó náà jìn sí àwọn tó jìn sí kìrìtẹ́nì wọ́n jìn sí bọ́n ti kúrò ń bẹ̀ sí. Now ẹ máa bá mi ká lọ. And what does it say? If we had revealed Surah 26 ayahs 198 199, what does it say? If we had revealed it to one of any other nation than the Arabs and he had read it to them, they would not have believed in it. In other words, Islamic Allah predicts that the Quran would be understood and received only by the Arabs. Only by the Arabs. In other words, right at the start, it was meant to be only an Arab-only religion. So no wonder it's in your Quran. It's in your Quran. Please, Muhammad, please come here. Please come here. Try and engage with the Quran then, please. Please come here. No, but, no firstly. No, there is a first, all right? There is no first here. Surah 26, ayahs 198, 199 predict that only Arabs... No, I'm not talking. I'm asking a question. If you want to answer the question, you can. Surah 26, ayahs 198, 199 very clearly say Islamic Allah is predicting that the Quran would only be received by the nation of Arabs. Do you disagree with the Quran? What's with the micro? Let's talk. Do you disagree with the Quran? No. I've asked you a question already. Surah 26, ayahs 198, 199. Do you? Yeah, please read. And if you want to have a conversation, engage with the question that I've asked. Because I'm asking two particular aspects of the same problem. Number one, why do people recite the Quran? Number two, why do they recite only in Arabic? And if you try and understand why this was the case, historically, the Quran gives you answers. Number one, the prediction is, the Quran predicts, Islamic Allah predicts that Islam would be received only by the nation of Arabs. Only by the nation of Arabs. And so it's a huge problem that today, people who are not Arabs have been
What is that? What is it? Chapter 26. Ayahs 198, 199. Please come. Please come. Harold, you know me. I know you, but yeah, please. Thank you. Surah 26, Ayahs 198, 199. Okay, so this is no. So what Allah is saying here, if we had revealed it, meaning the Quran, to any other nation than the Arabs, and he had read it to them, i.e. Rasul Sallallahu Alaihi Wasallam, they would not have believed in it. So if the Prophet Sallallahu Alaihi Wasallam recited the Quran in Arabic to non-Arabs, they wouldn't have understood it. Precisely. In other words, the Quran... That's not a prediction, that's just common sense. No. That's just known. Okay, wonderful. So let's, we have a common ground right now. Let's expand. So what's the issue? I'm expanding already. The issue is precisely this. There is one good reason why the Quran at the origin apparently was asked to be recited only in Arabic, because the Quran predicts non-Arabs would not receive it anyway. No. Did you not read it just now? Non-Arabs would not understand and receive it anyway. Is what it says. That's not what it says. What does it say then? Let's read again. What is it saying? 198, and if we had revealed it to... And he had read it to them. So, let me... 198. No. Don't give example. Let's read this first. No. Let's read this first. Muhammad, are you afraid of reading the Quran? I'm reading it. Let's read the Quran first. Let's read the Quran first. Let's read. Okay, you don't want to read the Quran. That's fine. If you don't want to read, that's fine. No, I'm demonstrating to you this. I don't want demonstrations before reading. I don't want demonstrations before reading. Would you like to read? I've read it to you. Can we read again? Because you ignored 198. Can I read again? Okay, let's read again. And Muhammad, please. Thank you. I'm going to read again. Because you're not. I'm going to exit the conversation. You can exit if you want, but the point is I'd like for you to read first. I have read it. Okay, let's read again. Let's read again. You want a third time? Yallah, third time. Let's read again for the benefit of everyone here. Surah 26, Ayahs 198, 199 very clearly say, and if we had revealed it to one of any other nation other than the Arabs, any other nation than the Arabs. In other words, if you take this to anyone apart from the Arabs, and he had read it to them, they would not have believed in it. So clearly, a Muslim man can have up to 4 wives at once. In addition to the 4 wives, he can have an unlimited number of concubines, which refer to women who are basically have slave status. When they are owned by her master, a woman owned by her master has to freely give herself to the master. The master has the right to have sexual relations with her as though she were one of his wives. And does consent play into this at all, or can we? The understanding is that by virtue of the fact that she's owned, she does not have the right to consent. Or to withhold herself from her master. The master has the full right over her. Iṣẹ́ ọwọ́ bòròró lélẹ́yìí o. Bẹ́ẹ̀ni. Torí pé mo lé bòròró nínú oko pé kó pọ̀ nínú oko mi pé kó bọ́ síwájú. Mo ló fi àdá sá mi lánàá. Kí ni a tó fẹ́ ṣe báyìí? Kí ló tó kù tó rẹ pé tó àwọn ṣe lórílẹ̀ báyìí? Mi ò fẹ́ parọ́ tẹ̀nìyàn jẹ́ pásítọ̀ ni mí. Ó ní mo ṣe ń dá oko. Gbogbo oko mi ni wọ́n jẹ lọ́dún tó kọjá. Ṣùgbọ́n nínú rẹ̀ náà, wọ́n ṣe tó jẹ lọ́dún tó kọjá. Mo sì tó ń tẹ̀ síwájú pé tó bóyá kí n tó lọ dá oko lọ́dún èmo dóko ni mo nílò. Ó kúrò nínú oko mi, ó ti padà yọ sí mi ni. Apá yìí ń sìn, ó ti gé kódà gan-an. Ìsọdún tó ń kọ́ọ̀tì nínú ẹ̀ bó ṣe wà ní ìsìn. Àti gbé apá yẹn sìn, ó dakọ̀ ṣẹ́ báyìí. Ẹ gbà mí o. Ọ̀nà ìrìnàjò tí mo lè sìn lọ́wọ́ ẹ̀ kò yé mi. Kò sówó kò sí kan. Ẹ̀yin ènìyàn Nàìjíríà, ẹ gbà mí o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo bí tí ẹ bá rí pé ọ̀rọ̀ yìí dé mo fẹ́ kẹ́ jẹ́ kọ́rọ̀ ẹ kó jẹ jáde kódà gan. Ẹ jẹ́ pẹ́ bá rẹ tó ń jẹ́ mínísítà lọ́dọ̀ yìí tó lè jẹ́ pé tó yóò lè dé ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì. Bí a ti ṣe gbà wá lórílẹ̀‐èdè, ìyàn ti dé o, gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko tán. Kwara ni mo ti ń sọ̀rọ̀ bí mo ti ṣe ń sọ̀rọ̀ ní ìlú Àràndùn.
ìlú Àràndùn ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí tí ṣe Kwara ní Ìrẹ́pọ̀dùn ibẹ̀ ni mo wà mo lọ́mọ mo níyàwó oko ni mo lọ lánàá pé kí n lọ ṣiṣẹ́ tí n bá tún lè ṣe láti lè tún gbẹ nǹkan míì ó ní mo bá wọn nínú oko pé bẹ́ẹ̀ kúrò nínú oko mi àdá tó máa gbé orí mi ló fẹ́ sáké tó fọwọ́ pàdé ẹ̀ kó tó di kó wá gé mi ní ọwọ́ tó gé nísìnyí ìsàn bíi ti kọ́ọ̀tù pàkókòdà ó kan egungun lára so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ́ ẹ bá ṣe sí báyìí lọ́wọ́ yìí ṣe mi ò ní kọ́bọ̀ lọ́wọ́ mi ò ní àti ṣiṣẹ́ jẹ́ ń sìn kò sáyé àti ṣiṣẹ́ nígbà tó ẹgbọ́n tó ọwọ́ ti dìbò dàbò sí rẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ o gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o gbogbo àgbàdo tí mo gbìn lọ́dún tó kọjá mo dókò kí n lọ mú àgbàdo pé kí n lọ yẹ àgbàdo wálé ní gbígbẹ ojú tí àpò wálé ni àpò ló òfìfo àpò ni àpò mú wálé àgbàdo tó kọjá sílẹ̀ mẹ́fà ebè mi ò bá ẹyọ kan lórí ìlẹ̀rọ mi ò bá nílẹ̀ ẹlẹ̀ wọn ti jẹ gbogbo ẹ̀ pátápátá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe gbà wá lórílẹ̀‐èdè yìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ orúkọ mi ni Prophet Adéníyì Adékúnlé láti ìlú Àràndùn ẹ jọ̀ọ́ ẹ gbà wá o torí kí n má jalè kí n dẹ̀ má parọ́ kí n má sọ pé kí n má wí nígbà tó Ọlọ́run ò wí mi ò ṣe ẹni tẹ́ pé tó pé Prophet ẹni tó ń wí nígbà tó Ọlọ́run ò wí olójẹ́ kí n ṣe léyìí pé kí n máa dáko oko náà ni mo dá ẹ ni mo kàgbá kó gun eléyìí o tí bòròrò sámi ní ọwọ́ orí ló fẹ́ gbé ilé tẹ́lẹ̀ kọ́lọ́run tó fi àánú gbà mí ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin Nàìjíríà. ṣé Ọọ̀ni máa tún mítìn pè báyìí ṣé bàbá Gani Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé báwọn náà máa tún ṣe fọwọ́ lẹ́rọ̀ lélẹ́yìí ṣé bí wọ́n máa fọwọ́ lẹ́rọ̀ lélẹ́yìí bàbá Gani Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o Ọọ̀ni of Ifẹ̀ ó dàbí pé gbogbo lọ́balọ́ba tẹ́ ẹ pè é tó máa tuntun bá dé ṣe ìgbà tí àwọn Ìkòròdú ti ń sọ̀rọ̀ sókè kódà gan àwọn tèkúgun náà ń sọ̀rọ̀ sókè bọ̀ pé tí ìwọ àwọn Lagos Island lára dáadáa bọ̀ ó ti ń wọ wọ́n tún ti ń súnmọ́ wọ́n ti ń awító ìyá mi bá mi ẹ̀gbọ́n mi àtàkùrò mi inú ẹ fídẹ̀ nínú comment section èmi àti yín ṣé à ń sọ̀rọ̀ ìyá pariwo tàbí àkínpá ṣáàfìgbà kan ṣe báyìí ṣé èmi àti yín ṣé àfìgbà kankan àfìṣe báyìí lójoojúmọ́ ni agbọn bí iṣẹ́ àgbà bí iṣẹ́ fún ìran wa ni àmọ́ lójoojúmọ́ ni láti lè sọ wípé ibi tó kù sí leléyìí ibi tó kù sí rèé ibi tó ṣe bẹ́ẹ̀ fò tẹnu ẹ̀yin bíbù yẹn ń gbọ́ ẹ̀ ń rí ẹ̀ ń gbọ́ ẹ̀ ń rí àwọn èèyàn báwo lẹ ṣe fẹ́ kí ìlú tí ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ ní ojoojúmọ́ aláìṣẹ̀ tó ń kú ní ojoojúmọ́ ètè máa wò lẹ́yìn eléyìí mi ò ní jẹ́ kó pẹ́ máa ṣe ní pápápá ni mi ò ní fi gap sílẹ̀ sí i lẹ́yìn tí eléyìí tẹ́ bá wò yìí tẹ́ bá máa wò lẹ́yìn ẹ wá gbọ́ nǹkan tẹ́lẹ̀ àyẹ̀ sọ kẹ́ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà kẹ́ wo bí ẹ̀jẹ̀ bó ṣe ń ṣàn hàn. ìyá àbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ wá ní káwọn aráàlú òyìnbó kan máa bọ̀ nílé kán wá dá business sílẹ̀ ẹ máa fojú sọ́nà léyìí tó máa tẹ̀lé lé ìyẹn ní ọ̀la ni ẹ mọ̀ pé ojoojúmọ́ ni mò ń láti release nǹkan kan ní ojoojúmọ́ 10 o'clock Nigeria time ó máa jẹ́ 9 UK time ojoojúmọ́ ni lórí platform mi yìí sìn everyday ni everyday ní 10 o'clock Nigeria time bó ṣe lè mú kó kéré mọ́ máa ń drop nǹkan kan sílẹ̀ ìsìn tó bá di lọ́la mi ì fẹ́ jẹ́ kí lè kó pọ̀ jù báyìí lọ mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè sọ mọ́
mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe ẹ̀yin ìyá mi bàbá mi ẹ má gbàgbé láti bá wa tẹ like ẹ dẹ̀ má gbàgbé láti bá wa share ètò ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di èmi lẹ máa rí ẹ̀yin náà ni mo máa bá láṣẹ ti Elédùmarè ṣe gbọ́ nǹkan ribiribi tí àwọn brothers wa tó ń sọ nípa ọ̀rọ̀ wípé ṣé nǹkan tó kàn wá ní ṣẹ̀ríà ẹgbẹ́ wa ọmọ wa ń kọ́lé àwa ń jìṣó òun lọ̀rọ̀ àwọn àfààyè òun lọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí now lógun ọ̀fẹ́ baba Gani Adams Ìgbòho ní kọ́kọ́ in short tẹ́mi bá jẹ́ ìyàwó Ìgbòho níbi tí ọ̀rọ̀ yìí dé tí n bá jẹ́ ìyá Ìgbòho níbi tí ọ̀rọ̀ yìí dé mo lè máa ní kó mú kan ní méjèèjì ni tí ẹ jẹ́ káwọn èèyàn tó bá jẹ́ lòtítọ́ àtòdodo ni ẹ̀mí ò pé méjì ẹ̀mí ò láàlà jẹ́ kí àwọn ènìyàn míì náà jẹ́ káwọn náà gbìyànjú wọn náà tiẹ̀ ẹ relax àkùdé jẹ́ pé kò relax náà iṣẹ́ ń lọ náà lójoojúmọ́ ni ojoojúmọ́ ayé ìbá ni bó ti ẹ jẹ́ ká wò nǹkan kan bóyá maybe bó àárí maybe o àárí nǹkan kan o àárí nǹkan kan àárí maybe o ẹ gbà wá o. bye bye o ẹ bá wa pín ètò bí ìbàdàn máa fètò parí sí ní ọjọ́ títù yìí mi tẹ́ mọ ọkọ tí mo lè orí mi tiẹ̀ ti orí mi ó ń tàṣì ẹ́ God bless you, one love, bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. This is good news to all. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Define Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruises. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting! Call Divine Travels and Tours, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravelstours5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable.